Ọ̀làríwájú tí gbogbo èèyàn mọ̀ sí Abbey Lanre. Ẹ bá mi fún ọ látẹ̀wọ́. Ibi tá a fi mọ̀ wípé bàbá wa Tafa Oloyede. GboahTv. You're watching GboahTv. Kindly click on the subscribe button and the bell beside it so you get notified when we drop new videos. Thank you. We have not been into that place. That mountain I will be there on every Thursday. Adedúpẹ́ lọ́wọ́ Ọlọ́run wípé Ọlọ́run ṣe. Má fi àsìkò yìí introduce bàbá wa Pastor Fúnṣọ́ Àkàndé láti orí òkè bàbá àbíyẹlẹ. Ẹ bá mi fún ọ látẹ̀wọ́ bàbá, ẹ kàn rọra dìde díẹ̀ kí gbogbo ayé rí. Ẹ bá mi fún ọ látẹ̀wọ́ o, ẹ bá mi fún ọ látẹ̀wọ́. Ẹ ṣeun. Wọ́n ti láti ìgbà tí bàbá wa Tafa Oloyede tí wọ́n ti ṣíwọ́ iṣẹ́ ni wọ́n ti ń pààrà Òṣogbo ni wọ́n dẹ̀ ti rí wípé gbogbo tá à ń ṣe lónìí ó ṣeé ṣe. A dúpẹ́ púpọ̀ lọ́wọ́ yín. Bákan náà ni màá pe igbákejì ààrẹ fún gbogbo ẹgbẹ́ tampan nílé lóko lókè òkun àtìlẹ́yìn òdì. It's no other person than my brother from either I should say Ọ̀yọ́ state torí mo rántí pé ní Abẹ́òkúta. My brother turned to be an artist from Oyo State. When Lagos State decided out of their indecisive decision well, he's from Lagos State. No other person than from Lagos. Eko State. Lagos, Oyo State. Lagos, Oyo State. Àwọn náà ni bàbá wa Abíọ́dún kì í ṣe ẹni yẹpẹrẹ. Bàbá wa tí wọ́n jẹ́ pẹ́sidẹ̀ntì ẹgbẹ́ yìí fún ìdí kan àbí òmíràn ni ò jẹ́ kí wọ́n wà níbí. Ṣùgbọ́n wọ́n ní bí àwọn ò bá sí níbí ìyẹn bàbá wa Ọ̀túnba Bọ́lájí Amúsàn Latin, who happens to be the president of Tampan throughout the world. Ṣùgbọ́n wọ́n ní tí àwọn ò bá sí níbí igbákejì wọn gbọ́dọ̀ wà níbí. Ìdí nìyẹn tí ẹ fi rí ó kéré tán the national officers 5 tí wọ́n wà ní ibi tí a ti ń ṣe artist day. Ìgbà ẹlẹ́fìmọ̀ pé bàbá wa tó kú ẹni tí gbogbo èèyàn recognize pátápátá ni wọn kì í ṣe òkú kan tó kàn yẹ kí a fi ilẹ̀ láì ṣe wípé a celebrate wọn. Lẹ́ẹ̀kan sí mo kí yín káàbọ̀ ní agbára Ọlọ́run nígbà tí ẹ bá tún padà. Àdínníbàrí àwọn kan sọ fún mi báyìí pé àwọn ò rí Abbey Lanre rí àforíjì wọ́n ní kọ́jọ́ kọ́mà dìde lẹ́ẹ̀kan sí àwọn fẹ́ rí wọn dáadáa. Iṣẹ́ lè fẹ́ fún wọn ṣe ń bí o. wọ́n ní kọ́mà dìde báyìí. Èmi kọ́ ni mo sọ yẹn o, wọ́n láwọn kan bàbá wẹ́ bá wà dìde lẹ́ẹ̀kan sí. That is Abbey Lanre for you, a prolific director. Ẹ bá wa pàtó fún igbákejì ààrẹ wa, ẹ bá wa pàtó ìyàwó kan. Ẹjọ́ tó lọ lọ́ọ̀ ìlà ẹ máa múra lẹ̀. Ẹjọ́ ètò yìí yóò tún wáyé ní ẹgbẹ́ ní alẹ́ yìí. Ẹ béèrè ilé ìṣẹ́gi olóró níbi tí wọ́n ti bí bàbá wa Tafa Oloyede. Ibẹ̀ lètò náà ti wáyé ẹ ṣé àdúpẹ́. Artist life. Ikú yára ikú sẹ́ka ikú ti má mi rẹ̀ lọ.
ọmọ òṣèré ìpínlẹ̀ Ọ̀ṣun. Gómìnà Tafa Ọ̀ṣun State kábíyèsí àgùnbẹ́ ẹlẹ́wọ̀n ọmọọba púrúpúrúpúrúpúrúpúrú níwájú àjùní lọ mọ sọ́mọ́ba níwọ̀n ebè kan ṣoṣo mọ́jì ìnàṣọ́balẹ̀ mẹ́fà. Bàbá mi wọ́n kàlẹ̀ lọ́dún tó ẹni ń tọ́ ni èmi èèmọ̀ pẹ́rin owó lọ́gbọ̀n ọdún dìgbòlùjà. Bẹ́ẹ̀ wọ́n ọmọ pẹ́fọ́ wọn ní lọ́gbọ̀n oṣù. Yẹyẹ tí wọ́n ní ń bọ̀rọ̀ wọn gbé irinmọ̀ lọ mẹ́sẹ̀ ìrìnmọ̀ yá máa ń bẹ̀rẹ̀ wọn. Àdókù ọkọ̀ ìdílé bàbá wọn. Gbogbo òṣèré pátápátá ní ìṣẹ̀lẹ̀ lẹ́yìn ìrìn bàbá. Ọ̀là náà ló ní ní. Bàbá lágbájá ńlọ́kù lágbẹ́lẹ̀ lákòókúta bàbá tà mọ́dọ́kù àgbẹ̀lẹ̀ akọ́gbòǹgbò. Jọ̀wọ́nù Adéwù nípò àti gbẹ́lẹ̀ àkàgbó tí owó gbogbo yẹn tújú ká. Ṣebí ikú rere ló pẹ̀ ní abíire. Tìfọ́nù kọ́ọ̀tì ìyàlẹ́kọ́ Olóyèdè pìtì mọ̀ lọ́kùnrin mi. Àṣẹbí kú sẹ́ pani rèé. Ikú tí ẹ jẹ́